Saheed Osupa bàbá àjọ ni gametron church mi. ẹ̀yin tèmi ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àjọṣepọ̀ ńlá wà láàrin wòlíì Ṣẹ́gun Àrólé àti King Alhaji Osupa Saheed ẹ tí mọ̀ ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ní interview kan tí Talk to Be yẹn actress Biola Bayo ṣe fún wòlíì Ṣẹ́gun Àrólé, ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ìrírí ẹ̀ bí òun ṣe ń dàgbà bọ̀ àti ìlàkọjá àti ìdojúkọ tí ó ní nínú iṣẹ́ ìránṣẹ́ àti ìgbé ayé rẹ̀. Ó wá sọ̀rọ̀ débi àwọn ọ̀dọ́ wípé ẹ̀yin ọ̀dọ́ ẹ tẹpá mọ́ṣẹ́ yín o, wípé bóníṣẹ́ bá ń ṣiṣẹ́ tí ẹ̀yin bá ń ṣe ọ̀lẹ wípé kò sí èrè fún ọ̀dọ́ tó bá ń ṣe ọ̀lẹ o. Ó wá mẹ́nubà débi orin Alhaji Saheed Osupa wípé òun fẹ́ràn Saheed Osupa lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ orin ẹ̀ tí ó máa ń kọ torí pé kí ni orin ẹ̀ jẹ́ àwọn orin tó mọ́gbọ́n dání, orin ẹ̀ jẹ́ àwọn orin tó kún fún òye àti ìmọ̀ púpọ̀ wípé pàápàá jùlọ tí àwọn bá fẹ́ lọ ṣiṣẹ́ ìránṣẹ́ wípé orin Alhaji Saheed Osupa làwọn máa ń gbọ́ o. Èyí tó ya actress Biola Bayo gan lẹ́nu pé orin Saheed Osupa lẹ máa gbọ́ kẹ́ tó lọ ṣiṣẹ́ ìránṣẹ́. Ó ní bẹ́ẹ̀ ni o, ó ní even though gan Saheed Osupa òun ni grand patron church àwọn, wípé àjọ̀dún táwọn fẹ́ ṣe ní ọdún yìí wípé ẹ máa rí wípé Saheed Osupa máa wọ sùtánà, ó máa wá lóòótọ́ òun ò tí ì fojú rí o, òun ò tí ì fojú gọ́ọ̀nì rẹ̀ rí ní live rí o, pé àmọ́ àwọn máa ń sọ̀rọ̀ dáadáa wípé òun ni grand patron àwọn ní church àwọn, pé ó máa wọ sùtánà ó dẹ̀ máa wá sí àjọ̀dún àwọn. Ẹ wo ọ̀rọ̀ náà ṣe kí ni, ọ̀rọ̀ náà fọ́nì lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ká gbọ́ níbi tí wòlíì Ṣẹ́gun Àrólé ti ń sọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ náà. àsìkò ọ̀dọ́ wa ẹ má jà waste ẹ̀ ṣé wàá rẹ̀yìn fans mi ẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run Nigeria Limited. Ẹ dẹ̀ mú iṣẹ́ ń ṣẹ́, ẹ mú iṣẹ́ yín ṣẹ́ o. Saheed Osupa kọrin kan oníbóníṣẹ́ ń ṣiṣẹ́ tó lẹ́ ń sọ ọ̀lẹ́ tó sọ pé èmi mi ìṣoníṣẹ́ tó náyé yìí tí mo wá mi ò wá ṣiṣẹ́ bó bá pàṣẹ jẹ èlé pàṣẹ jẹ torí tó bá dìgbà tó níṣẹ́ ìbànjèrè iṣẹ́ ìgbà yẹn lọ́lẹ́ á tó mọ̀ pé òun gan ti jèrè mẹ́lẹ́. Ṣùgbọ́n tó bá àwọn pípù yẹn máa ń lùlù, wọ́n máa ń wọ́rí onífújì bíi tout, wọ́n fẹ́ máa gbọ́rọ̀ wọn. Bẹ́ẹ̀ sọ lórin tí mo láìkì jù láyé Saheed Osupa ni o. Tí bá fẹ́ lọ wàásù Osupa lèmi máa ń gbọ́. Torí pé Osupa yẹn máa ń wọnú bọ́dì mi gan. Ó ní láìkì ìṣọ́ká níbi ọká àbájò kó sí o tó ń jí ọká tó máa ń jẹ ẹ̀ǹbọ̀ wa bọ́ká kárí sẹ́lẹ̀ ká máa ṣe lọ́lẹ̀ dárun ọ̀rẹ́ kí kádàrá tọ́lọ́run wá àkọ́ tètè lè ṣe kó ná mọ́ kádàrá bí ẹ̀ ní ṣe bẹ̀ kó jiná kínkín. Àwọn aṣọ́ọ̀ṣì mi ní December òun lọ̀gá kọrin church wa àjọ̀dá ṣọ́ọ̀ṣì apostle ní church ọmọ wọ̀sán náà. Ta ni? Saheed Osupa bàbá àjọ ni gametron church mi. Ẹ máa rí máa wà lórí social media mi ò gbọ́ nǹkan kan. Ṣé serious nǹkan tẹ́ ẹ sọ? Saheed Osupa máa wọ sùtánà. Saheed Osupa máa wá sí chọ́ọ̀chì wa Alhaji Saheed Osupa kíngí. Nǹkan àjọ sọ̀rọ̀ lórí fóònù mi tí ì rí Saheed Osupa rí lójú korojú. Alhaji ṣùgbọ́n máa sọ̀rọ̀ lórí fóònù. Ó ní aláyé ẹ máa wọ̀rí mo tí káwọn ọmọ yìí máa wọ pósítà ẹ máa wá chọ́ọ̀chì yẹn ẹ máa wọ̀rí mo bọ̀ nbẹ̀ ẹ gbọ́n pé mi ni bàbá àjọ mo ní bàbá àjọ grand patron of our church King Saheed Osupa ni. Àwọn èèyàn mọ̀ mi ló ṣàmì dé mi ò ráìdì o mi dẹ̀ ní fake life Corolla ni mò ń gùn. So má wá ìwọ tó wá ìwọ tí jíìpù ẹ wá takú tó náà rè wo epo aṣọ òun ẹ̀mí ni kí wọ́n bẹ̀rẹ̀ epo sí mọ́tò ẹ̀ orí nǹkan tẹ́mi wà ní. ẹ̀yin tèmi ẹ rí pé ọ̀rọ̀ náà ṣe kí ni ọ̀rọ̀ náà panilẹ́rìn lọ́pọ̀lọpọ̀. Ṣé èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ mọ̀ nínú comment section. Nínú jù bẹ́ẹ̀ lọ lórí ètò lónìí bó bá ṣe máa lọ láàmú mú àṣetì gbọ́ yín. This is Digi Naija TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ láàmú mú àṣetì gbọ́ yín. Ẹ ṣé o, ó dìgbà kan náà.